A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn olólùfẹ́ àti afẹ́nifẹ́re ti bẹ̀rẹ̀ sí í gba àdúrà ìmúláradá ní kíákíá fún Ọba Charles kẹta láti àná lẹ́yìn tí àyẹ̀wò ṣe àfihàn wípé ó ní àrùn jẹjẹrẹ. Nínú àtẹ̀jáde láti ààfin Buckingham ni wọ́n ti ṣàlàyé wípé ọba ní àrùn jẹjẹrẹ ó sì ti bẹ̀rẹ̀ ìtọ́jú. Èyí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n yọ̀ǹda rẹ̀ ní ilé ìwòsàn lẹ́yìn iṣẹ́ abẹ lórí àrùn ìsétọ̀. Bákan náà ni ààfin ṣàlàyé wípé àwọn dókítà ti gba ọba nímọ̀ràn kí ó yẹra kúrò nínú ìfijúrinjú pẹ̀lú ará ìlú kí ó máa ṣiṣẹ́ rẹ̀ lábẹ́nú. Wọ́n fi kún un wípé ọba ní àfojúsùn fún ìlera pípé bí ó ti ń pòǹgbẹ àti padà sẹ́nu iṣẹ́ rẹ̀ ní pẹrẹwu lẹ́yìn ìtọ́jú. Prime Minister fún orílẹ̀-èdè United Kingdom Rishi Sunak kọ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé òun gba àdúrà ìwòsàn kíákíá fún Ọba Charles. Ó ní òun kò ṣiyèméjì wípé kò ní pẹ́ kò ní jìnnà tí ọba fi padà bọ́ sípò nítorí òun mọ̀ wípé gbogbo àgbáyé ló ń ṣàdúrà fún un. Bákan náà ni iléeṣẹ́ ìròyìn AFP jábọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè United States Joe Biden sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ nípa àrùn jẹjẹrẹ ọba, ó sì kọ òun lóminú. Ààrẹ US àná Donald Trump náà kọ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé ènìyàn dáadáa ni Ọba Charles, àwọn gba àdúrà ìwòsàn pípé oníkíákíá fún un. Lára àwọn tí yóò fi ìkíni àdúrà ránṣẹ́ sí Ọba Charles láti rí adarí UK àná Boris Johnson, Liz Truss àti àwọn èèyàn pàtàkì káàkiri àgbáyé. Ààfin fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn pinnu láti ṣe àfihàn ìpele àárẹ̀ ọba kí awuyewuye má bàa bẹ́ sílẹ̀. Pàápàá jùlọ, wọ́n ní ìrètí wípé èyí yóò ran àwọn ará ìlú lọ́wọ́ láti ní òye fún gbogbo àwọn tí irúfẹ́ àrùn bẹ́ẹ̀ bá ń bá fínra. Ọ̀sẹ̀ tí ó kọjá ni Ọba Charles fi ilé ìwòsàn aládàáni sílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ó parí iṣẹ́ abẹ àrùn ìsétọ̀ enlarged prostate. Ọjọ́ mẹ́ta ni Charles lò ní ilé ìwòsàn tí ó fi sún gbogbo iṣẹ́ rẹ̀ sí ọjọ́ mìíràn. Charles di ọba lẹ́yìn ikú ìyá rẹ̀ Olórí Elizabeth kejì ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2022. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí láàfin olóògbé Olúkòrò ti Kòró Èkìtì ní ìpínlẹ̀ Kwara, ajagun-fẹ̀yìntì Ṣẹ́gun Àrẹ̀mú Kòòlù pẹ̀lú àwọn méjì tí wọ́n jí gbé ni wọ́n ti gba ìyọ̀ǹda. Wọ́n ní alẹ́ àná ni wọ́n gba ìyọ̀ǹda. Aṣíwájú ilẹ̀ Kòró Olóyè Samuel Ayọ̀bọ́lá ni ó sọ èyí fún akọ̀ròyìn. Ọba Àrẹ̀mú Kòòlù ni àwọn agbébọn ṣekú pa nínú ààfin rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024. Àwọn agbébọn yìí ni a gbọ́ wípé wọ́n ya wọ ààfin láàárín aago 9 alẹ́. Lẹ́yìn tí wọ́n pa ọba ni wọ́n jí ìyàwó rẹ̀ àti àwọn méjì mìíràn kúrò láàfin. Ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ni wọ́n kọ́kọ́ ń béèrè fún ìyọ̀ǹda kí wọ́n tó wá ṣe àdínkù rẹ̀ sí 40 mílíọ̀nù náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àlùfáà ìjọ Àgùdà tí ó tún jẹ́ olùdásílẹ̀ ìjọ Adoration Ministry ní ìpínlẹ̀ Enugu, ẹni ọ̀wọ̀ Ejike Mbaka ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó tara ṣàṣà mú gbogbo ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìbò ṣẹ wípé òun yóò gbógun ti ìṣẹ́ àti ìṣòro ààbò lórílẹ̀-èdè. Àlùfáà sọ èyí nínú ìwàásù rẹ̀ tí ó wáyé ní ilé Adoration ní Emene, ìpínlẹ̀ Enugu ní ọjọ́ Àìkú. Bí ó ti sọ wípé ìjọba Ààrẹ Tinubu kò ṣe bí ará ìlú ṣe ń fẹ́ pẹ̀lú bí ìṣẹ́ àti ìwà ọ̀daràn ṣe ń túbọ̀ ń gbilẹ̀ sí i ní Nàìjíríà. Mbaka ní láti ìgbà tí ààrẹ ti gba ipò ní oṣù karùn-ún ọdún tí ó kọjá, kò tíì yanjú ìgbésẹ̀ kankan láti gba orílẹ̀-èdè là kúrò nínú ìṣòro. Bí ó tilẹ̀ jẹ́ wípé Mbaka gbà wípé lóòótọ́ ni ìpèníjà pọ̀ fún ààrẹ lójú náà, ó ní Tinubu kò gbé ìgbésẹ̀ láti tẹ àwọn kan mọ́lẹ̀ kí ó lè borí ìpèníjà tí yóò ran ará ìlú lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mbaka, ó ní ààrẹ lè ṣe é
ààrẹ lè yanjú ìṣòro orílẹ̀-èdè bí ó bá ní ìgboyà láti kojú ìpèníjà. Ní ẹ̀ka ti ọ̀rọ̀ epo, ó ní epo rọ̀bì mélòó ni wọ́n ń pèsè, mélòó ni owó dọ́là tí ó wà nínú àpò ìkówósí orílẹ̀-èdè, pẹ̀lú iye bárẹ́ẹ̀lì epo tí wọ́n ń tà sọ́jà àgbáyé, èló ni Nàìjíríà ní lápò? Èéṣe tí ó fi ṣòro àti ṣe àtúnṣe ibi ìfọpo? Àwọn wo ni cabals? Àwọn wo ni wọ́n kóra wọn jọ tí wọn kò lè túká? Ààrẹ ní agbára láti tú wọn ká, ọ̀run ò ní wó. Mbaka ní àwọn wọ̀nyí lè lọ sẹ́wọ̀n fẹ̀kàntẹ́lẹ̀, gbogbo wọn kọ́ ni ó ṣe àtìlẹ́yìn fún ààrẹ. Èéṣe tí ààrẹ fi ń dáàbò bò wọ́n? Bí ohunkóhun bá ṣẹlẹ̀, ọ̀run ò ní wó. Kí ààrẹ tètè ta mọ́ra nítorí Ọlọ́run ń wò ó. Inú ọmọ orílẹ̀-èdè kò dùn. Ilé-ìwé ìjọba ò ṣeé bojú rí. Ǹjẹ́ àwọn olùkọ́ àti dókítà ń rí ìtọ́jú bí? Ìdí nìyí tí wọ́n fi ń sálọ òkè òkun láti lọ pa owó dọ́là àti pọ́ùn. Iléeṣẹ́ ológun àti ọlọ́pàá náà ò gbẹ́yìn. Irúfẹ́ ìbọn wo ni wọ́n ń gbé kiri? Bí àwọn tí ó lágbára jù wọ́n lọ bá kọjá, wọ́n á ṣekú pa ọlọ́pàá, gba ìbọn ọwọ́ wọn. Kí ló ń ṣẹlẹ̀ sí ẹbí tí wọ́n pa bàbá tàbí ọkọ rẹ̀ tí ó jẹ́ ọlọ́pàá tó kú sẹ́nu iṣẹ́? Láìsí owó gbà-má-bínú, wọ́n á tún lé wọn kúrò ní bárékè. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ń fi katapọ́ọ̀tù bá àwọn tí ó ní àdó olóró jà. Ìjọba ní kí ará ìlú máa dáko, ṣùgbọ́n bí wọ́n bá dáko tán, Fúlàní darandaran pẹ̀lú AK-47 á wọ inú oko ṣekú pa àgbẹ̀. Ta ní fẹ́ lọ sóko mọ́? Ta ń fẹ́ kú? Mbaka ní ìyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni, kí olúkúlùkù wá nǹkan ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́ẹ̀kan sí i, ọwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò orí omi Tantita Security Services Limited pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ti tẹ àgbá mìíràn tí wọ́n fi jí epo ní ìpínlẹ̀ Bayelsa. Àgbá ọkọ̀ ojú omi tí orúkọ rẹ̀ ń jẹ́ MT Harbour Spirit pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ ni ó ti wà ní àkàtà Tantita ní Opuoza. Èyí ń wáyé bí wọ́n ṣe ṣe ìkọlù sí ọkọ̀ ojú omi ilẹ̀ Bìrìtìkó lónìí lórí agbami Òkun Pupa. Maritime Trade Operations láti United Kingdom ni ó ṣe àfihàn yìí. Wọ́n ní ìkọlù ọ̀hún wáyé ní ìwọ̀-oòrùn Odeida ní Yemen lóru mọ́jú. Kò tíì sí ẹgbẹ́ adàlúrú kankan tí ó ti fi ọwọ́ sọ̀yà wípé àwọn ni àwọn ṣe ìkọlù yìí, ṣùgbọ́n Associated Press jábọ̀ wípé wọ́n fura sí àwọn ará Houthi rebels tí Iran ń ṣe àtìlẹ́yìn fún ní Yemen. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnìkankan ò fara ṣèṣe nínú ọkọ̀, ìkọlù wà lára àgbá, bẹ́ẹ̀ ló sì ní àǹfààní àti tẹ̀síwájú nínú ìrìnàjò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ Boko Haram tún ti gbìnàyá bí wọ́n ṣe ṣe ìkọlù lóríṣiríṣi sí ìjọba ìbílẹ̀ Damaturu, ìpínlẹ̀ Yobe, tí ó yọrí sí ìṣòfò ẹ̀mí àti dúkìá. Ìkọlù yìí wáyé lóru mọ́júmọ́ ọjọ́ Àbámẹ́ta pẹ̀lú ìró ìbọn tó ń dún lákọlákọ nínú abúlé tí ó wà ní kìlómítà 17 sí Damaturu. Láàárín ìkọlù yìí ni wọ́n ṣekú pa ọlọ́pàá kan, ará ìlú méjì kí wọ́n tó dáná sun ààfin ọba ní Pukareta tí ó wà lójúnà Damaturu sí Maiduguri. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ẹgbẹ́ Boko Haram ni ó ṣe ìkọlù bí wọ́n ṣe jà wọ́n lólè oúnjẹ tí wọ́n tún ń dáná sunlé. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ olùbádámọ̀ràn ìpínlẹ̀ lórí ààbò, ajagun-fẹ̀yìntì Dahiru Abdulsalam fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé àwọn afurasí Boko Haram ni wọ́n ṣe ìkọlù yìí bí wọ́n ti pa ọlọ́pàá kan, ará ìlú méjì, dáná sun ààfin ọba àti ọkọ̀ ìpàráàrò ọlọ́pàá méjì, patrol van. Abdulsalam wá rọ ará ìlú kí wọ́n tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún àjọ ẹ̀ṣọ́ aláàbò lórí ìgbìyànjú wọn àti mú àlàáfíà bá agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti gbégi dí àpò ìkówósí tí ó jẹ́ ti Abubakar Ahmad Sirika tí í ṣe mọ̀lẹ́bí mínísítà
Hadi Sirika lórí ẹ̀sùn n8.06 billion owó agbaṣẹ́ṣe jìbìtì láti ọ̀dọ̀ àjọ Federal Ministry of Aviation. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, àjọ EFCC sọ èyí di mímọ̀ lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Abubakar Sirika lórí iṣẹ́ jìbìtì tí ó ní n3.2 billion tí wọ́n tọpinpin sí iléeṣẹ́ rẹ̀ Engineers Nigeria Limited. Abubakar Sirika jẹ́ òṣìṣẹ́ onípele 16 Level 16 officer tí ó tún jẹ́ igbákejì adarí ní Federal Ministry of Water Resources. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ àkànṣe 4 ni iléeṣẹ́ Abubakar nìkan rí gbà nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ ṣì jẹ́ alákòóso mínísítírì. Ìwádìí EFCC ni ó ṣe àfihàn wípé Abubakar Ahmad Sirika nìkan ni aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, òun nìkan sì ni ó ní àǹfààní àti bu ọwọ́ lu àpò ìkówósí méjèèjì tí wọ́n tọpinpin dé iléeṣẹ́ wọn. Iṣẹ́ àkànṣe 4 tí mínísítà àná gbé fún ẹbí rẹ̀ tí wọn kò ṣe ni: kíkọ́ pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Katsina oní n1.3 billion, Fire Truck Maintenance and Refurbishment Center ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Katsina oní n3.8 billion, rírà àti rírí mọ́lẹ̀ ẹ̀rọ agbénigòkè, ẹ̀rọ amúlétutù, ilé ẹ̀rọ amúnáwá ní pápákọ̀ fún Nigerian College of Aviation Technology ìpínlẹ̀ Zaria oní n2.3 billion. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àwárí sísan n3.2 billion nínú àpapọ̀ owó iṣẹ́ àkànṣe tí wọ́n gbé fún Engineers Nigeria Limited. Lẹ́yìn tí ó gba owó yìí ni ó pín in káàkiri oríṣiríṣi àpò ìkówósí ilé-iṣẹ́ àti aládàáni. Bákan náà ni wọ́n ṣe àkíyèsí wípé wọn kò rí àmì wípé wọ́n ṣe iṣẹ́ kankan lórí gbogbo iṣẹ́ àkànṣe tí wọ́n gbà títí dòní. Hadi Sirika ni ó jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ààrẹ àná Muhammadu Buhari wọlé sáà ẹlẹ́ẹ̀kejì ní ọdún 2019. Ó ti kọ́kọ́ jẹ́ mínísítà fún ìpínlẹ̀ ní ọdún 2015. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré orí ìtàgé akéwì olùkọ̀tàn Pa Jìmí Ṣóláńkẹ́ ti di olóògbé lẹ́ni ọdún 81 years. Òṣèré aláwàdà tí ó gbé ìgbésí ayé tó lámìlápẹrẹ ni a gbọ́ wípé ó mí ìmí ìkẹyìn lówùúrọ̀ àná lẹ́yìn àìsàn ráńpẹ́ lójúnà ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Ọlábísí Ọ̀nàbànjọ. Pa Ṣóláńkẹ́ tí ó jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé ṣì tẹ̀síwájú láti máa ṣe eré orí ìtàgé títí di òpin ọdún tí ó kọjá, pàápàá jùlọ níbi eré ìṣẹ̀ṣe Ẹni Ọba ń kẹ́ láti ọwọ́ Beautiful Nubia. Ìlúmọ̀ọ́ká tí gbogbo ènìyàn mọ̀ sí Pa Ṣóláńkẹ́ ni wọ́n bí ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1942 ní Ìpara Rẹ́mọ, ìpínlẹ̀ Ògùn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí nínú iṣẹ́ lórí ìtàgé àti ẹ̀rọ amóhùnmáwòrán, lára rẹ̀ ni ìlúmọ̀ọ́ká Tales by Moonlight. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ìbẹ̀rùbojo ti dé bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Peseiro lórí òjòjò tó ń ṣe ògbóǹtarìgì agbábọ́ọ̀lù sáwọn Victor Osimhen. Lánàá òde yìí ni agbẹnusọ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Babátúndé Rájí sọ nínú àtẹ̀jáde orí ẹ̀rọ ayélujára wípé ó ṣeé ṣe kí Victor Osimhen má lè bá wọn kópa nínú ìfigagbága tí yóò wáyé lọ́la láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù South Africa ìyẹn Bafana àti Super Eagles nítorí inú rírun ń bá a jà. Fún ìdí èyí, kò ní àǹfààní àti bá wọn kópa nínú bracket. Ìdíje yìí yóò wáyé ní ìrọ̀lẹ́ ọ̀la ní Stade Ladepais nínú ìdíje AFCON 2023 tó ń lọ lọ́wọ́ ní Abidjan, Ivory Coast. Ìpele semi-final yìí ni yóò sọ ẹni tí yóò pegedé fún àṣekágbá láàrin Super Eagles ti Nàìjíríà àti Bafana ti ìlú South Africa.
Ìròyìn tí ó tún fara pẹ́ eléyìí ni bí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ South Africa ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń fi South Africa ṣebùgbé kí wọ́n má ṣe túra sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ South Africa tó ń dúnkookò mọ́ wọn wípé bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà bá fi lè nà wọ́n pẹ́rẹ́, wàhálà bẹ́ sílẹ̀. Àwọn á ṣe ìjàm̀bá fún àwọn ọmọ Nàìjíríà ní ilẹ̀ South Africa, pàápàá jùlọ ní Pretoria. Kí la gbé kí lẹ jù, ìjẹ́ kì í tún ṣe ọgbọ́n àti tún bẹ̀rẹ̀ xenophobia kọ́ leléyìí? Orí á kúkú kó ọmọ Nàìjíríà yọ níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.